ọ̀dà kò dá rárá àti rárá tó bá yá ní ìsìn pèsè ló ń ṣe tó bá lọ ka mọ́ ilé ìwẹ̀ sí tó ka mọ́ bá lù wẹ̀ etí nǹkan mi bá tẹ̀yìn ẹ̀yọ́ kọ́ wà pèsè ní mọ̀ ṣe o èrò tó ń lò mọ̀ ṣe o kódà o kódà o kódà o. jí ń kọ́ òun náà kẹ́rù fòfó lọ́ọ̀dàn ni bá gbámúrèrè bá jí a sì ṣe bá tiẹ̀ fọlọ́dù tó máàrè. bẹ́ẹ̀rin bá jí lọ́jọ́ kan ọjọ́kan bí kò bájú bá fòlúgbó ọlọ́dẹ ní pàjẹ́ orò á sì gbé lọ oníṣègùn àfàwọ̀rẹ́ ròǹdè. ẹ̀fọ̀n ló bá jí ní kùtù àì bó bá gbọ́n rí pòun kò ní júbà fọlọ́dún láéláé ọlọ́dẹ ní pàjẹ́ orò á sì gbé lọ oníṣègùn ní yóò fàwọn rẹ̀ ròǹdè nígbẹ̀yìn. bí irun àgbámúrèrè bá kọ̀ jálẹ̀ báwọn kò ní forí balẹ̀ fọlọ́dúnmarè ni ọlọ́run ọba mi a sì ní kálàǹtakùn dè mọ́lẹ̀ bámúbárún ẹranko kéékèèké àwa tẹ orí ẹ̀ mọ́lẹ̀. èmi táyé lolú fátọ́sìn akéwì kí bákan dodo àrí àsùnyẹrẹ fún gbogbo òlú ògbìjọ ọmọ bíbí inú ajíbodù àwòṣọlá òrìṣà ńlá tí gbọmọ rẹ̀ níjà. ìbà mi rèé kí n tó gbójú odù mẹ́rìndínlógún tí ń bẹ nínú ewì jáde ẹ̀mẹ́tì di mí mo fẹ́ faṣọ ìbà bora nínú ọ̀gìlìtì. olódùmarè ooo ọba múnimúni ọba gbanigbani ọba tó dáhùn gbogbo tí kò ní gbó tẹnìkan ò lè gbò ògbó bẹ́ẹ̀ ni ó sì ní gbò. ìbàrẹ́ ni mo ṣe kó wá fi mí mọ̀nà lọ́jọ́ ayé mi gbogbo ebi ìwọ la kọ mọ̀nà tí fi ní mọ̀nà láì mọ̀nà kò sì ní bèrè ọ̀nà kó tó mú ni já sọ́nà ọ̀la náà. fátọ́sìn akífákan òdodo ìbà Ọ̀rúnmìlà àti gbogbo ẹ̀dá tọ́lọ́dùmarè lápátá mo ṣèbà gbogbo yín dédé kí n tó ra gbúdú gbẹ́ja ewì nínú gbogbo irú mọ́lẹ̀. òrìṣà oko nítẹ̀pá wìnìwìnì wọjà o. adibáfo olóbùrò eléyìí tí ó máa ṣòwò ohun tí ó máa ṣòwò ijó ẹbọ lawó ní kó ṣe òbúrò dé olóhùn arére aráyé mo bẹ̀bẹ̀ kí ẹ má ṣe mú mi móhùn mi kẹ́ ẹ jẹ́ kó yẹ mí yeye ọmọ níjó yẹ ọmọ yeye erùkẹ̀rẹ̀ níjó yẹ ọmọ Ọ̀rúnmìlà. iṣẹ́ tá a fi rángún ni kó jẹbọ o. iṣẹ́ tá a rán kàlà ní kó jòkú láyé iṣẹ́ tá a rán lékelèké irun àparò wọn ò lè jẹ. iṣẹ́ kádáfá kárúbọ kákéwì kásùnjà láfọ̀gùn kápẹ́sàfẹ́ gúngún kákọ̀wé kásùsọ̀lùpọ̀ pẹ̀lú ẹ̀
ní Olódùmarè fi rán Táyé Lolú Akífákàn Òdodo mùṣemúṣe mi dá múṣemúṣe níbi ká péde kó lóòrìn. Èmi kì í ṣakéwì òṣèlú, èmi kì í bá wọn kọrin bú ìjọba, èmi ò sì jẹ́ bá wọn yájú sẹ́ni tá a bá pè lágbà. Ọ̀rọ̀ ìṣẹ́ṣe ló bá mi, òun ló rírán mi kí wá tọ̀ mọ́lẹ̀ sí láyé. Mo kúkú ti ń jíṣẹ́ tó rírán mi, àjẹyè lèyí tún máa jẹ́ lọ́lá Olódùmarè lókè. Wò ó ọmọdé yìí, bá mi gbápò obì rà mí wá kó o rí dájú pé gbogbo rẹ̀ pé pérépéré kó ṣe gírí ṣe kíá. Mo fẹ́ lọ fọ̀ bàrà lòtúrú kàn káyé Olúfẹ́ lè bá gúnrégé gúnrégí kó tún ṣe pọ́npọ́ yẹkẹtẹ pẹ̀lú ẹ̀. Ó káre, ṣé o ti bá mi nu ọkọ̀ tí mo fẹ́ gbé lọ? Kọ́kọ́rọ́ ọkọ̀ náà ń kọ́, dákun ṣe wàràwàrà torí ṣákọ́là ń bẹ́ tu gìrìsì níta parò. Àròjọ́ músolókun ó jàre. Wọ́n ti ń dúró dè mí níbi tí mo ti fẹ́ bá wọn dáfá, n ò sì fẹ́ fàkókò ṣòfò. Wò ó awọ́pẹ́jú bí mo bá ti lọ. Bàbá mi Fágbémisọ́lá Àkànjí onífàmọ́lẹ̀ níkùn yóò wá mi wá láti Ìtábálẹ̀ nílùú Ìbàdàn. Bá mi ṣe wọ́n lálejò ní pẹrẹwu, ẹni àkọ́lé ni wọ́n jẹ́, wọn ò ní dèrò ẹ̀yìn. Kí ló dé o ẹ̀yin ọmọdé wọ̀nyí, kí ló dé? Kí ló dé tẹ́ ẹ fi pagbo yọ́kọ̀ mi ká? Bí kò bá nídìí obìnrin kan kì í ṣáà jẹ́ Kúmólú, kò sì ní sí Pétérù nídìí ìkọ́ṣẹ́ ẹ̀fá. Ohun tó bá dé gan ni kẹ́ ẹ wí fún mi. Àbí Akífákàn Òdodo ti ṣe ẹyin tí yóò dàkúkọ. Ẹ má ṣe dákẹ́ rọ́rọ́, ẹ sọ̀rọ̀ sókè ká lè yanjú ẹ̀ ní pẹ̀lẹ́kùtù. Àlàkò ní tánilé aláàláyé, àlàkò ní tọ́lọ́wọ́ Akífákàn Òdodo, àbí kí ẹ ti ń powó kára yín gan. Kì í ṣe gbogbo ajá ló lè gbárù ẹ̀. Kéegun ò wọlé kájá máa jò, ẹ̀gbọ́n wa ẹ lè tún rọ́tà lọ́jà. Ìrọ̀tẹ̀ pàṣẹyọ̀ kan yín tó àpérò fọmọ ẹ̀rú wo, òun gan ni gbogbo wa péjọ lé lórí. Èṣù is not Satan, irọ́ lálẹ́ pàrọ̀ tó bù wá yà. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn Mùsùlùmí tó ń dáńtọ́ ni àwọn òbí wa. Èṣù sì ni Sátánì tí ń bẹ nínú ìwé mọ́ wa gbogbo. Kí ló wá dé tẹfíṣù wá lọ́nà bẹ́ẹ̀? Èṣù is not Satan ní ti ẹ̀gbọ́n rí. Irọ́ tẹ parí ìta wá lójú. Irọ́ lálẹ́ yìí jẹ́ ókìrì. Ṣẹ́ láìṣẹ́fọ̀n kó lè ṣomi kó ṣomi, kó lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Dáàdì ìwà ẹ̀fẹ̀tẹ̀ kẹrí ti sàlẹ̀. Kẹ́ ẹ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún wa kí gbogbo wa tó gbáríjọ ya pípa òun dànù. Àlá ni mọ́lá tó bá yá àbí kí n la. Òtítọ́ ni pé bí owó bá rú ọmọdé lójú a sì gbé fágbàkà láyé. Bí ọ̀rọ̀ bá sì pa ọmọdé lórí, àgbà ló lẹ́tọ̀ọ́ láti sọ ọ̀rọ̀ náà kalẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ ti bùkún o. Ọmọ Yorùbá ni wá, ìbọ̀wọ̀ fágbà ṣe pàtàkì nínú àṣà wa. Kódà kí àgbà ṣẹ̀ tàbí sọ ohun tó kù díẹ̀ káàtó. Èèwọ̀ ni ọmọdé kò gbọdọ̀ pàgbàlagbà ń parọ́. Kò tọ́ sẹ́nu ọmọ ní bàtà pèsè òjìná dénú. Bẹ́ẹ̀ ni bójú akátá bá léwó, ẹnu baba ńlá adìyẹ kọ́ ló yẹ ká ti gbọ́. Ẹ fèyí kọ́gbọ́n torí ọjọ́ mi. Mo gbà pé ẹ̀sìn táwọn òbí yín fi kọ́ yín ló jẹ́ kí wọ́n gbàgbé àṣà wa. Mi ò fi ṣe bínú rárá, adìyẹ tóṣù tí ó tọ́ ni ebi lára rẹ̀ ló wà. Ó yá ẹ jẹ́ ká lọ ságodo ìbéèrè tẹbi mí gan. Bí irọ́ ni mo bá pa, bó bá sì jẹ́ òtítọ́, òní lọ́wọ́ yóò tẹkùn tí wọ́n gbà wọ̀ya fún ọya. Ẹ mẹ́tí balẹ̀ níbẹ̀ òun mo fẹ́ forí ṣàlàyé ọ̀rọ̀. Fátósìn Akífákàn Òdodo, òdodo ni mo kífà mi kàn, èmi ò kífà kan ìdodo. Mo ti bá wọn dédò níbi tí wọ́n gbé lódò òdodo, iṣu òdodo ni wọ́n fi ń gún jẹ. Ọbẹ̀ òdodo ni wọ́n ń sè lórí àrò òdodo. Oúnjẹ tí wọ́n jẹ òdodo ni. Aṣọ tí wọ́n wọ̀ òdodo ni. Irin ẹsẹ̀ wọn òdodo ni. Ọ̀rọ̀ ẹnu wọn òdodo ni. Bí irọ́ bá wọṣọ òdodo, kò lè gba ìtaṣọ òdodo. Oúnjẹ òdodo tí mò ń wí dùn ju òdodo lọ. N ò ní bá wọn parọ́ láyé níbi ilẹ̀ òdodo lèmi wà. Èṣù kì í ṣe Sátánì o. Then who is Èṣù? Ta ni Sátánì náà gan? Kí ni Kùránì àti Bíbélì wí? Àní kí ni Ifá sọ? Ìyàtọ̀ wo ló wà láàrin wọn? Kí ló dé tí wọ́n fi ń gbé wọn fúnra wọn? Èmi Fátósìn Akífákàn Òdodo dé. Mo fẹ́ fi ewì yànnà náà rọ̀. Wò ó bá mi pé Fáfúnkẹ́ ìkẹ́ ẹ̀fá wá. Àgbékẹ́ òkè tí sọ dídùn bàbá ọ̀rọ̀. Kó dákun wá bá mi forí dá sọ̀rọ̀ náà. Aláìmọ̀kan ẹ̀sìn mi ariwo, aláìmọ̀kan ẹ̀sìn.
kì í ṣe Sátánì o. mo ké tó fàráyé ká ti di pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ ẹ jẹ́ ká ti di ṣànákì èso oògùn. Who is Satan? ẹ jẹ́ kí n fọ léyìnbó kó lè bá àyè gbogbo yín pátákó. According to the Bible, eléyìí táwọn òbí yín gbé dání, Satan is a spiritual agent. Ẹ máa gbọ́ o. That oppose human beings and plot against their interests ní gbogbo ìgbàkúùgbà. Èdè àwọn Hebrew tún túmọ̀ rẹ̀ síwájú. Ó ní Satan basically means to oppose, to plot against ni. Èyí túmọ̀ sí pé ẹni òdì, ẹni ẹ̀kọ́, ẹni ibi tí ń da èrò ọkàn ẹ̀ dàrú, tí sì ń tan gbogbo ẹ̀dá ènìyàn sínú iná ńlá tí ń ṣọ̀run àpáàdì. Lucifer, ìràwọ̀ òwúrọ̀ ni Sátánì jẹ́. Orí rẹ̀ gan-an ni ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ẹbí ti bẹ̀rẹ̀ o. Áńgẹ́lì tó sì rẹwà gan-an ni ó ń ṣe. Ìwà ìgbéraga, ìbólódùmarè dupò. Sátánì fẹ́ bá Ọlọ́run dọ́gba. Sátánì ti gbàgbé pé ẹni bá ju ní lọ́lẹ́jú nùnú sí kànga lọ́lọ́dùmarè bá lè dànù kúrò lọ́run. Ni Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ náà bá fọwọ́ múlé ayé lóníṣinṣin. Ọ̀rọ̀ Sátánì pọ̀ nínú Bíbélì kèrémí kọ́ rárá. Ẹni tó bá fẹ́ kà á síwájú nínú yín tàbí tó fẹ́ já mi nírọ́ kó lọ wo John orí 9 ẹsẹ̀ 24. Revelation ìyẹn ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 7 sí 9. Kí ẹ tún lọ wo orí 12 ẹsẹ̀ 12 náà pẹ̀lú ẹ̀. Kí ẹ tún lọ wo Ezekiel orí 12 ẹsẹ̀ 14. Ìyẹn náà sọ nípa Sátánì náà. Fátọ́sí akífákan òdodo, ibi tí kò sí sílẹ̀ láti jiyàn ẹ̀kẹ́. Àní kí ẹ lọ wo Aísáyà orí 14 ẹsẹ̀ 12 sí 14. Mátíù náà ń kọ́ orí 4 ẹsẹ̀ 8 sí 9. Ẹ má tí kúrò ní Mátíù o. Ẹ tún lọ wo orí 15 ẹsẹ̀ 41 rẹ̀ gan-an ní kẹ́tí lọ́ọ́ ṣe rí ọ̀rọ̀. Ẹ tún tara ṣàṣà bá mi ké sí ìwé Jóòbù o. Orí 1 ẹsẹ̀ 6 sí 7 gan-an ní kí ẹ ṣí. Ẹ wá tún ṣí ìwé Pétérù orí 5 ẹsẹ̀ 8 ní gọ̀ǹgọ̀ ti sọ. Sátánì farajọ ẹkùn tí ń ṣọdẹ ọmọ ẹ̀dá ènìyàn. Gbogbo orí àti ẹsẹ̀ Bíbélì wọ̀nyí yóò ṣègbè lẹ́yìn ohun tí mo ti wí àti èyí tí n kò tí ì wí nípa Sátánì yín. Èmi ò ní sọ̀rọ̀ kí má papò mọ́ òkun yọ ló jẹ́ kí n wú gbogbo ẹ̀ légbòlégbò. Ọ̀rọ̀ títọ́ lohun tí mò ń wí, òdodo lohun tí mò ń sọ. Àníṣe mi ò jẹ́ báwọn túrọ́tà lọ́jà. àgbékẹ́ òkì tí sọ dídùn bàbá ọ̀rọ̀
ọmọ aráyé kò ní rójú ráyè mú wọn àwa lọ àjẹ́ wọn ò ní ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú wọn wàwà òfú ló nọgbè nọgbà igi àjà méjì a sì nọra wọn ti pàtì lé agogo wọn ọ̀pá lọ́lọ́ ṣe fá fún ọ̀pá tó lóhun yóò pa gogo lè pa gogo ọ̀pá kú agogo a sì gbélẹ̀ bíná kò bá tán láṣọ ẹ̀jẹ̀ onítán lè kánná láyéláyé o sàlámù àlékún gbogbo mùsùlùmí fátọ́sìn akífákàndodo babaláwo ló ń kí yín o ẹ gbọ́ wú ìṣàìtàn lọ́dọ̀ tí gọ́mugọ́mù rèé n ó fi lùlù tá a fẹ́ wé kókòsè ẹ súnmọ́ mi níbí kẹ wá fetí jólù náà èṣù kìí ṣe ìbílíìsì o bẹ́ẹ̀ ni kìí ṣe ṣàìtàn rárá ìyàtọ̀ tún bẹ nínú ìtàn sátánì nínú bíbélì àti ìbílíìs nínú alukuran ẹ jẹ́ kó yé kó wá wa ká má ṣe da lúrú pọ̀ mọ́ ṣàpà àbùmùrà ni ìbílíìsì jẹ́ bàbá ìkorò ni túmọ̀ rẹ̀ lédè yorùbá àdúrà ńlá ní ṣàìtọ́nù o ọ̀tá ọlọ́run ní túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yà jinn tàbí àlùjọ̀nù ní ìbílíìsì jẹ́ ara iná ni Allah ti dá ọ̀kan pàtàkì nínú àwọn tó ń tún àlùjọ náà ṣe ni olùkọ́ àwọn màláìkà sí ni pẹ̀lú ipò rẹ̀ súnmọ́ Allah pẹ́kípẹ́kí kó tó wá da aláṣejù nígbẹ̀yìn ní kété tí Allah dá Ádámù tán ó pa aláṣẹ fún gbogbo àwọn màláìkà pé kí wọ́n wólẹ̀ fún gbogbo wọn ṣe bí Allah ti wí gẹ́lẹ́ àyàfi ìbílíìsì tó kọ tí ọ̀gbọ́n iṣóhun tí baba sọ ó ní òun ju Ádámù lọ òun ẹni àfinádá kò ní lè forí balẹ̀ fẹ́ni àfàmọ̀dá láéláé ni Ọlọ́run bá tún lé e kúrò lálùjọ náà ẹ mọ́kànlá lórúkọ ìbílíìs tàbí àlùṣọ̀tàn jáde nínú àlùkùránì o ẹ̀mẹ́sàn nínú rẹ̀ ló tẹpẹlẹ mọ́ bí ó ṣe kọ̀jálẹ̀ fóun ò ní forí balẹ̀ fún ànábì Ádámù ẹni bá tún fẹ́ já mi nírọ́ kó lọ ka Quran 18 verse 50 kólúwa rẹ̀ tún lọ wo Quran 38 verse 71 sí 85 rẹ̀ gan-an ni kó ti lọ ṣẹ̀rí ọ̀rọ̀ fọ́tọ́sìn akífákàndodo ẹ tún ń fẹ́ni tó bá fẹ́ kà á síwájú pé kó lọ ké sí Quran 7 verse 11 rẹ̀ gan-an ni kó lọ tààràtà èmi kúrò nínú àwọn òkùrọ̀ tí máa tún rọ́tà lọ́jà ẹ̀yin ọmọdé wọ̀nyí a ò rọ́jọ́ mùsùlùkùn rárá ọjọ́ ń rebi àná òun sì ń ṣe bẹ́ẹ̀ ń rebi àtiwọ̀ n ò fẹ́ káwọn olùkọ́ yín bá yín wípé ẹ pẹ́ bẹ́ẹ̀ fátọ́sìn akífákàndodo náà fẹ́ lọ tẹpá mọ́ṣẹ́ rẹ bó bá di ní òwúrọ̀ ọ̀la ẹ ó gbàlejò nílé ẹ̀kọ́ yín ohun tí wọ́n fi dí yín lójú nílé ìjọsìn yín gbogbo lọ́la ni wọ́n já gbogbo rẹ jù sílẹ̀. ta ni èṣù báwo ni ó ṣe rápálá wọnú bíbélì lọ báwo ni èṣù ṣe délẹ̀ lárúbáwá ìyàtọ̀ wo ló wà láàrin sátánì àti èṣù ẹ wò ó ẹ ó gbádùn mi bó bá di ní fẹ̀rẹ̀ ẹ̀yin ọmọdé wọ̀nyí ikú ò ní pa yín àrùn sí níjà yín gbà máwọn òbí yín lọ́wọ́ àṣeyè lálákàn ń ṣepo a kì í fọwọ́ bògo òṣùpá ọmọ aráyé ò ní rójú ráyè bògo yín àwọn òbí yín wọn ò sì ní gbé yín bìbí ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ gbogbo tún dọ̀la lágbára ọ̀run tó mẹ́ni tí ó là ẹni tó bá fẹ́ kó mọ̀ bí ẹ̀dá ní kájọ ní gbólóhùn ká sọ̀rọ̀ fátọ́sìn akífákàndodo ni mò ń jẹ́ ẹ̀bọ̀rọ̀ ọmọ tí ń gbórí afẹ́fẹ́ ta pàṣẹ bí ẹbí tí wọ́n ò já faya lulẹ̀ gbìn ẹ̀jẹ̀ àti ẹ̀mí Ọ̀rúnmìlà tí ò ṣeé fìjà lọ ìpadàbọ̀ àgbọ́nirègùn tí ò ṣeé dìgbòlù ọmọ bíbí inú ìsàrà àfọ̀tàmọ́dì ní mí nílé awẹ́rìgbọ́lá tó dúró gbọ́fà bí ògiri gbígbẹ ilé wa ni wọ́n ti ń wò ṣe eré ní ṣíṣe a ó tún pàdé ní apá kejì èṣù kì í ṣe sàtánì ẹ ṣe bí ẹ ṣe ń gbọ́rin ewì tó kìmìrìn tí inú yín sì ń dùn yùgbàyùgbà. Mọ́
sì sí ibẹ̀ náà là ń fàbọ̀ sí ní tòótọ́ ọ̀rọ̀ òwúrọ̀ àná ń kọ́ ẹnu ẹ̀ la ṣì wà. kókókó onílé yìí kókókó wọ́n ní kí ni mo mú kanlẹ̀kùn nílé orin kókókó mo ní ọwọ́ lèmi mú kanlẹ̀kùn kókókó wọ́n ní àìmọ́wọ́ kanlẹ̀kùn nílé orin kókó wọ́n ní ìbà la fi ń kàn ká lè bá àríre kó ìlàjúbà ó gbára rẹ̀ lọ́wọ́ ọbẹ̀ nítorí ó kó àgbẹ̀júbà ó gbin kòkó tán ó tún gbin òro Fátósìn akéwì kífà kan òdodo mo ṣèbà Olódùmarè kó má bàa lé koko ìbà Ọ̀rúnmìlà àti gbogbo ẹ̀dá tó lódùmarè dá pátápátá ní porongodo mo dúpẹ́ tẹ́ tún jẹ́ kọjọ́ òní ó kò. ẹ kú òwúrọ̀ ẹ̀yin olùkọ́ wa oṣù barambadẹ̀rabàdẹ̀ ló yẹ ká máa gbé fẹ̀yìn olùkọ́ lójoojúmọ́ àpọ́nlé ló yẹ ẹ̀yin olùkọ́ wa nígbà gbogbo ọwọ́ yín lẹ́ ò fi gbẹ̀tọ́ yín ẹ ò sì ní jẹ́ ní dùbúlẹ̀ àìsàn. and of the greatest Nigerian students great mo kí gbogbo yín láì lólódì ẹnì kankan Awóṣọlá Táíwò Fátósìn Akífákàndodo ni mò ń jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ìlú Ìbàdàn ni mò ń ṣe ẹ̀ka ìmọ̀ ẹ̀dá èdè àti èdè Áfíríkà ni mo ti wá pẹ̀lú níbi tí a ti ń kẹ́kọ̀ọ́ nípa gbogbo èdè àṣà àti ṣẹ̀ṣẹ̀ Yorùbá ló gbé mi wá o èṣù kì í ṣe Sátánì ní kókó ọ̀rọ̀ rẹ̀ ìjà kan ló ń ṣẹlẹ̀ láàrin èṣù gẹ́gẹ́ bí èdè Yorùbá àti Satan gẹ́gẹ́ bí èdè Gẹ̀ẹ́sì lọ́jọ́ tó ti pẹ́ àsìkò tó wà yìí tí gbangba yóò dẹkùn tí kedere ṣetán láti bẹ̀ẹ́ wò. Excuse me sir, Mr. Akífákàndodo àná ni ẹ sọ̀rọ̀ nípa Satan àti ṣàìtàn títí tó fi dé Iblis nínú Kùránì mímọ́ ohun gbogbo tẹ́ ẹ wí ni ó yé wa ṣùgbọ́n èṣù kìí ṣe Sátánì ó ń ṣe gbogbo wa ní kàyéfì ńlá ẹni tí èṣù jẹ́ ni kí ẹ wí fún wa kí ẹ sì bá wa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. òtítọ́ ló wí ọmọdé yìí ọ̀rọ̀ rẹ̀ òdodo ibi tí mò ń lọ ò jìnnà rárá ibi tí n ó yà ni oníjẹ́ ń tètè délé ó di dandan kí gbogbo yín bá mi débi tí mò ń rè. Fátósìn akéwì kífà kan òdodo ọ̀rọ̀ ńlá ló délé yìí kẹ́ni má yé sáwàdà rárá gbogbo ọmọ Yorùbá lọ́rọ̀ yìí kàn ó jàre ìjàmbá ńlá ló ṣẹlẹ̀ sí èdè wa Yorùbá language is totally endangered they want our language to go into an extinction irọ́ ńlá ni wọ́n pa èdè Yorùbá kò ní lọ síbi kùnkùndùn kí láṣà fẹ́ rí ṣe fọmọ pẹ́pẹ́yẹ lẹ́nu kó gbé lágbèjù sílẹ̀ bí igi eléèrà. ó yá ẹ tẹ́tí ẹ wá gbọ́ pọ̀ nǹkan náà yanran ọ̀rọ̀ tí ń sọmọ létí bí àlà rírọ́ kọ́nàkọ́nà tì kọ́ ọ̀rọ̀ tí ń gbóná lala tí sì ń yọ eruku lálá ẹ má jẹ́ kó jọ bí àlà torí Ọbàtálá kò ní wọ̀ṣọ́ mi tó kọjá àlà. bàálù mi ti fẹ́ gbéra ní pápákọ̀ òfurufú gbogbo yín ẹ lọ búùkì tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ má ba pàdánù fíláìtì. kókó mẹ́rin ni wọ́n pín àkórí ọ̀rọ̀ yìí sí o ẹ lọ ké sí gègé ohun tákàndá wá àní kẹ́ ẹ mú ìwé yín bóde. Akífákàndodo lẹ́kítọ́rà ewì lòtúndé tí máa ń forin jọmọ nípa tiẹ̀ mo tún dé láti fi ewì ṣàlàyé ọ̀rọ̀. kókó kìíní ni wọ́n ti máa ṣàlàyé èṣù lẹ́kùnrẹ́rẹ́ o kókó kejì ni wọ́n ti yànnàná ìyàtọ̀ tí ń bẹ láàrin èṣù àti Sátánì èyí yóò jẹ́ kẹ́ ẹ túmọ̀ ẹ̀dá tẹ́ṣù jẹ́ síwájú sí lóní rẹ́gẹ́dẹ́ fín. kókó tó ṣèkẹta ni wọ́n ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí ohun tó fa dàrúdàpọ̀ yìí àgbálọ agbábọ̀ ní kókó tó ṣèkẹrin níbi tí a ti máa dára wa lẹ́kọ̀ọ́ tààràtà àgbékẹ́ ọ̀gìn àti ìfàṣẹ́wòmí ọ̀wọ́n àbíkílẹ̀ ni mo wí ẹ bá mi gbóhùn sókè díẹ̀. Kékulé ọgbà kó sọ fún tọkọ. Kí tọkọ ọgbà kó sọ fún tilẹ̀. Ẹni tí o ti dé. Ẹ lọ pè wọ́n wá. Èèyàn tí o ti mọ̀. Ẹ jẹ́ kó máa bọ̀ o. Akífákàndodo dé o. Ó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀. Ìfátósìn ló dòde o. Ó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀. èṣù láàlú o wọ́n ní Sátánì ló ń jẹ́ mo ní irọ́ ni ìwọ kì í ṣẹgbẹ́ Sátánì tí wọ́n ń polongo ìwọ ò sì ní bá Sátánì pínyà rẹ̀ jẹ́ lọ́jọ́ ìkẹyìn. èṣù jẹ́ ọ̀kan nínú àwọn irúnmọlẹ̀ tó lódùmarè ránṣáyé òrìṣà ni èṣù nílẹ̀ Yorùbá lohun tí mò ń sọ. èṣù mọ gbogbo òfin olódùmarè mímọ́ olódùmarè pa láṣẹ láti máa gbé àwọn òfin ọ̀hún ró gírígírí lèṣù fi jẹ́ agbófinró lọ́rùn àtayé ẹ̀rù jẹ̀jẹ̀ tí mi gbogbo ilẹ̀kílẹ̀. alágbára tàbí ẹlẹ́gbára ni èṣù ọ̀dàrà jẹ́ òjíṣẹ́ tó ní àpọ́nlé sí olódùmarè ni èṣù ń ṣe ìtẹríba tó ní sí olódùmarè lóòrìn gan ni tó fi jẹ́ wípé olódùmarè á máa ran níṣẹ́ tí ẹ̀dá rẹ̀ gbogbo èṣù á sì máa dá gbogbo ọgbọ́n láti tú àṣírí ohun tọ́mọ ènìyàn ń bò sí kọ̀kọ̀. ìdí nìyí tí àwọn ènìyàn fi máa ń sọ pé kí èṣù má ṣe àwọn tó
nítorí wọn ò fẹ́ kí èṣù tú iṣẹ́ ibi tí wọ́n bò sábẹ́wù ni ló jẹ́ kí wọ́n bẹ̀rù alágbára tí ń lọ́gbọ́n àrékérekè mú wọn mọ́lẹ̀ ṣèwádìí ọ̀rọ̀. èṣù kò fẹ́ èké, èṣù kórìíra ọ̀dàlẹ̀ gan, èṣù kì í gbè sẹ́yìn àṣebi, ẹ̀yìn olóore lèṣù wà o, èṣù kì í gbàgbé olóore, bẹ́ẹ̀ oníṣẹ́ ẹbí a sì kábàámọ̀ lọ́wọ́ èṣù ọ̀dàrà. gèlè òdùn bíi ká mọ̀ òwe ní fáwí, ká mọ̀ òwe kò dàbí kó yẹni ní barapẹ̀tù sọ. adífá fún Ọ̀rúnmìlà tẹ́ṣù ọ̀dàrà yóò máa yọ kúrò nínú ibi ẹbọ lawó ni ó ṣe. ǹjẹ́ èṣù kọ́ ló ní ibi? ó tó gẹ́gẹ́ kó wá yọ wá kúrò nínú ibi ẹ ṣàṣẹgẹ́ gbẹ́tọ̀ ìwúrí ọ̀hún mi. ẹ dákun ẹ máa fọkàn bọ́rọ̀ mi bọ̀ o. bàálù mi ṣì wà lójú òfurufú, bí a kò bá dé pápákọ̀ ẹ kò ní lè bọ́lẹ̀ rárá, ẹ fọkàn balẹ̀, mo ti ń súnmọ́ ibi tí mò ń rè. mo ti fẹ́ wọnú agbami kókó kejì tí mo wí lọ. ìyẹn nìyàtọ̀ tí ń bẹ láàrin Sátánì àti èṣù. ẹ jẹ́ ká yagi tó dàbí èyí tí wọ́n kan Jésù mọ́ lọ́jọ́ sí. ẹ kọ èṣù sápá ọ̀tún, ẹ wá lọ kọ Sátánì sósì. ìyàtọ̀ kíní ni pé Ọlọ́run lé Sátánì kúrò lọ́run nítorí ìwà ìgbéraga àtà àfojúdi ni. ó lè lọ sínú ọ̀gbun iná àìnísàlẹ̀ tí fi súfúrú jò títí dọjọ́ kẹ́yìn. ṣùgbọ́n Olódùmarè rán èṣù wá sáyé ni láti jẹ́ iṣẹ́ kan tàbí ṣèwádìí nǹkan ni, ẹ ṣèyẹn lé níbi ẹni o. torí Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀ lọ́lọ́run fi dá ọ̀run àpáàdì o. gẹ́gẹ́ bí àwọn ìwé mímọ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ṣe wí, torí èṣù kọ́ l'Olódùmarè ṣe dá ọ̀run àpáàdì rárá. èṣù àti ọ̀run àpáàdì kò sí nínú ìwé àti ìgbàgbọ́ kan ṣo, ẹ lọ ṣe yẹn léjì bí èjì. Sátánì ní àwọn ọmọ ogun tí wọ́n jọ ń da nǹkan rú ba nǹkan jẹ́ nílé ayé. èṣù kò jagun débi tí yóò náwọn ọmọ ogun. èṣù ń dá nìkan jẹ́ṣẹ́ tí Ọlọ́run rán ni pẹ̀lú sùúrù àti ìbàlẹ̀ àyà, ẹ ṣèyún ní ẹ̀ta oko. Sátánì wà níbẹ̀ nígbà tí Olódùmarè ń dá ọmọ ènìyàn, ìyẹn gẹ́gẹ́ bí Bíbélì àti Kùránì ṣe wí. èṣù kò sí níbi tí Olódùmarè ti ń dá ọmọ ènìyàn rárá o, òrìṣà ńlá ọ̀ṣẹ̀rẹ̀ màgbòdo wà níbẹ̀. wọ́n ní ẹ tún kọ̀yún lẹ́rìn wọ̀rọ̀kọ̀ kalẹ̀ sílẹ̀. Sátánì ní fúnni lẹ́dìyẹ ẹ̀sìn tí máa ń gbódìdí ẹni lọ́wọ́ ẹni. èṣù la kìlọ̀ fèké kó tó mèké, a kìlọ̀ fọ́dàlẹ̀ kó tó tú àṣírí ọ̀dàlẹ̀. ẹ ṣèyí ní yàtọ̀ karùn-ún kí ẹ má jẹ́ kó sú yín, torí ẹni bá jókòó sórùlé ló fẹ́ hùn onílé gbọ́, ẹni béèrè ọ̀rọ̀ ló fẹ́ mọ̀dí ọ̀rọ̀. Sátánì ní máa ń wá ìparun ọmọ ènìyàn, èṣù ń dènà ìparun ni, ló fa bíbọ tí ìran Yorùbá fi máa ń bọ. ìyàtọ̀ kẹfà lèyí jẹ́ tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Sátánì kò fi ibì kankan jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn áńgẹ́lì àti prọfẹ̀tì Ọlọ́run. Sátánì kò wúlò rárá, iṣẹ́ rẹ̀ ò sí lọ́wọ́ alákọ̀rí rẹ̀. ṣùgbọ́n olùrànlọ́wọ́, ọ̀rẹ́, olùránṣẹ́ pàtàkì ni èṣù jẹ́ fún àwọn irúnmọlẹ̀ àti gbogbo òrìṣà tó kù ṣẹ́ ń gbọ́. ìwúlò rẹ̀ pọ̀ lóní yanturu rẹpẹtẹ, ìwúlò rẹ̀ níbi ká pè fún ajé kó jẹ́. èṣù á máa ṣẹ́gun fún ni, èṣù á máa dáàbò bo ni, èṣù á máa dẹ́kun ìwà bàjẹ́ tọ́mọ ènìyàn ń wù. ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Ẹ̀fà ni ó fi èyí múlẹ̀ o jàre. ẹ ó gbọ́ àwọn ẹsẹ̀ Ẹ̀fà ọ̀hún nínú eré èṣù tí ń ṣe apá kejì àwo yìí. ìyàtọ̀ keje rèé, ẹgbàá kẹ́ẹ̀dìmú ìyèrè ara igi kì wọ́n dànù. kò sí onígbàgbọ́ tàbí ẹlẹ́sìn òtítọ́ tó jẹ́ bímọ sọmọ rẹ̀ ní Sátánì o. ṣùgbọ́n ẹ̀yà Yorùbá, Brazil, Cuba, Mexico àti àwọn ẹ̀yà mìíràn gbogbo wọn máa bímọ sọmọ ní èṣù yẹmí, èṣù bíyì, èṣù tósìn, èṣù tọ́lání, èṣù ṣẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyàtọ̀ kẹjọ lèyí jẹ́, ẹ̀dìmú ṣinṣin kẹ́ ẹ má ṣe jẹ́ kó bọ́ sọnù jù sílẹ̀. ìyàtọ̀ kẹsàn-án ni pé èdè àyálò ní Satan jẹ́. wọ́n ya látinú èdè Gẹ̀ẹ́sì wọnú èdè Yorùbá ni. kí ó tó wá di Sátánì nínú èdè Yorùbá, ojúlówó èdè Yorùbá ni èṣù jẹ́. wọn kò ya láti ibikíbi, tẹnitẹni tèkísà tẹ́ríhun náà nítàtàn. àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí gbàgbọ́ pé gbogbo ibi tó bá ṣẹlẹ̀ nílé ayé pátápátá ọwọ́ Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ ló ti ṣẹ̀ sílẹ̀. ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ọmọ kóòtù òjíire. èṣù kò lóhun kóhun ṣe pẹ̀lú iṣẹ́ ẹbí. àwọn ajogun bí ń bẹ, òmìmí ń bẹ lóríta mẹ́ta ara gbàǹsálà, kódà àwọn ọmọ ènìyàn ń bẹ tí wọ́n ń ṣiṣẹ́ ẹbí nílé ayé. ẹ jẹ́ káyé purọ́ mọ́ láàlú ògiri okò, kẹ́ ẹ lọ jáwọ́ lápọ̀n tí ó yọ. bó bá ṣe pé Sátánì ń bẹ ní tòótọ́ ni, ọ̀tá gidi ni òun àti èṣù yóò jẹ́ láyé. èṣù yóò lé Sátánì jìnnà sáwọn ènìyàn tirẹ̀ gédégédé, torí oko nìjẹ́ ti bàbá tọmọ kó máa nà á là. ìyàtọ̀ kẹwàá nù ṣe wá rí wípé èṣù yàtọ̀ sí Sátánì àti ìbílísì gédégédé.
kí ló wá kù tẹ́ ẹ tún fẹ́ mọ̀ nínú tàn. aráyé ẹ̀gbọ́n. èṣù kì í ṣe Sátánì o. gbogbo ènìyàn. èṣù kì í ṣe Sátánì o. ta ni èṣù jẹ́? ta ló rán sáyé? kí ló wá fẹ́ dàrú dàpọ̀ o? kí ló wá fẹ́ dàrú dàpọ̀ o? Fátọ́sì ó ṣe o. ó ṣe ṣàlàyé ọ̀rọ̀ o. táyé lolú adúpẹ́ o. ó ti ṣàlàyé ọ̀rọ̀ o. àkìfá ó kàrẹ́ o. ó ṣe yànnàná ọ̀rọ̀ o. ó ti wáyé wáyé ké. ó ṣe yànnàná ọ̀rọ̀ o. ẹ̀rín kíní ọ̀hún pa mí ni Fátọ́sì akéwì kífà kan òdodo mo ní ẹ máa fakàn bá mi bọ̀ ní abala ohun tó fa dàrúdàpọ̀ yìí o àní kẹ́ ẹ wá gbọ́ bí èṣù ṣe rápálá wọnú bíbélì tó sì tún tàn wọnú kùránì mímọ́ bí kò bá nídìí iṣẹ́ kan kì í dédé ṣẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ tí wọ́n fi gbábúdà Sátánì wọ èṣù lọ́rùn. Àjàyí ọmọ bíbí Òṣogùn ni bàbá ń ṣe ogun ìkọ́nilẹ́rú ló sọ dèrò ilẹ̀ Ṣàró. John Rabba ń ṣe rìbọmi fún Àjàyí ló bá porúkọ dà sí Samuel Crowther ní bàbá bá gbaṣẹ́ Olúwa ní ọdún 1825 níbẹ̀. Ní ọdún 1827 ó padà sí ilẹ̀ Freetown láti England ẹ máa gbọ́ o. Ó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀dá èdè níbi tí ó ti mú èdè Gẹ̀ẹ́sì, èdè Látìnì àti èdè Gíríkì ní kókó tó sì tún mú ní pàtàkì. Ní ọdún 1843 ní Bishop Àjàyí Crowther padà sílẹ̀ adúláwọ̀ o. Òun àti Henry Townsend ni wọ́n jọ dé sí ìlú Abẹ́òkúta níbi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ jíǹrere lórí ẹ̀sìn Kristẹni. Ẹ̀yin ènìyàn mi, ibi awíládé yìí o. Ọdún 1843 yìí náà ni Àjàyí àtàwọn ikọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí túmọ̀ Bíbélì sí èdè Yorùbá. Kí ó tó di ọdún 1889 gbogbo ìwé ẹ̀sìn Kristẹni pátápátá ni wọ́n ti túmọ̀ sí èdè ọmọ Odùduwà. Àjàyí Crowther lẹ́kọ̀ọ́ ẹ̀dá tó dárúgúdù sílẹ̀ o. Ipa tó kó nínú iṣẹ́ àtúmọ̀ náà kéré rárá. Òun sì nìkan lọmọ Yorùbá láàrin àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ àtúmọ̀ yìí. Ṣebí níbẹ̀ ni ó ti túmọ̀ Sátánì sí èṣù. Ìbá ṣe pé bàbá mọ̀ pé àwọn òrìṣà Yorùbá kò ṣe túmọ̀ sí èdè Gẹ̀ẹ́sì ni wọn ò bá má ti dánrú rẹ̀ wò láṣà. Àbí yàtọ̀ sí Satan tí wọ́n túmọ̀ sí èṣù, ṣé orúkọ ìlú, ènìyàn tàbí òrìṣà Yorùbá míì farahàn nínú Bíbélì àti Kùránì dán? Gbogbo orúkọ ènìyàn àti ìlú nínú àwọn ìwé mímọ́ yìí èdè àyálò paraku ni wọ́n jẹ́. Kí wá ni èṣù ṣe tẹ́ fi ń polongo rẹ̀ nínú ìwé ọ̀gbọ̀? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, Abraham ló túmọ̀ sí Ábúráhámù o. Joshua ní jẹ́. Pharaoh ló di Fáráò o. Aaron ló di Áírónì. Bábílónì ni wọ́n túmọ̀ rẹ̀ sí. Antioch ni wọ́n fi kọ. Rome ló di Róòmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá jẹ́ bí irọ́ ẹ lọ ké sí Bíbélì kẹ́ ẹ wá rí wípé àṣìṣe ńlá ni Satan tó dèṣù ọ̀dàrà. Àjàyí Crowther tó túmọ̀ èṣù sí Sátánì, akitiyan tí wọ́n ṣe lórí ìkọsílẹ̀ èdè Yorùbá kúrò ní kèrèmí. Mo lù wọ́n lọ́gọ ẹnu kí Olódùmarè ó fi ọ̀run kẹ́ Àjàyí ọmọ Afálà. Ṣùgbọ́n ó di dandan ká ṣáwọ́ lójú ìlú pé Crowther kò ní ìtumọ̀ kíkún nípa èṣù ọ̀dàrà. Ìdí ni pé òrìṣà ńlá ni wọ́n sìn nídìílé wọn. Ọmọ ọdún 7 sí 12 ló sì wà kógun tó kó lẹ́rú. Àbí irú ìmọ̀ wo ni ọmọ ọdún 8 fẹ́ ní lórí èṣù ọ̀dàrà tí ó ràn lọ́wọ́ nínú iṣẹ́ àtúmọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún? Á jẹ́ wípé tíọ́rì ìfèrònímọ̀ ni bàbá fi ṣàtúmọ̀ èṣù sí Sátánì. Fátọ́sì akífà kan òdodo, bí mo bá ní iná ń jó lórí omi ẹ má wulẹ̀ jà mí níyàn rárá. Kẹ́ni kí n lọ kérú ẹ̀wà ló tọ́, kẹ́ fojú rí èrú rẹ̀ gan ló yẹ. Ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ túre ẹ gbà yẹ̀ wò. Ẹ má ṣe jẹ́ kó yà yín lẹ́nu pé èṣù náà ni wọ́n túmọ̀ Ṣàìtán sí nínú Kùránì o. Ọdún 1906 ní Reverend M.S. Cole ṣàtúmọ̀ Kùránì sí èdè Yorùbá sì lè di àkọ́kọ́ irú rẹ̀ nínú gbogbo èdè Áfíríkà. Ní ọdún 1965 Ike Akínadé tún ṣe àgbéjáde àtúnṣe ìkejì Kùránì mímọ́. Èyí ni pé àwọn ẹlẹ́sìn Kristẹni ló ṣàtúmọ̀ Kùránì sí èdè Yorùbá. Ìlànà Àjàyí Crowther ni wọ́n gùnlé láìsí àní-àní rárá ló tún jẹ́ kí Ṣàìtán ó di èṣù ọ̀dàrà níbẹ̀. Àwọn ará Saudi kò nífẹ̀ẹ́ sí títúmọ̀ Kùránì sí èdè mìíràn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni kò jẹ́ kí èdè kankan ó jẹ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí lógún yàtọ̀ sí èdè Lárúbáwá.
ẹni bá máa gbẹ̀sìn mùsùlùmí gbọ́dọ̀ gba lárúbáwá mọ́ ni òun ni wọ́n pè lédè ọlọ́run ọba gbogbo èdè tó kú òwúlò. àgbálù àgbábọ̀ ni mo pè ní kókó tó ṣe kẹrin. ó yẹ jẹ́ kí n pè yín sáwọn àkíyèsí tó farasin ká tún dára wa lẹ́kọ̀ọ́ tààràtà. a kì í túmọ̀ orúkọ ènìyàn orúkọ ibì kan tàbí orúkọ tá a bá fún ohun kan sédè mìíràn rárá o. àbí ṣé àkànjí ṣe ń túmọ̀ sédè gẹ̀ẹ́sì ni ẹ̀yin oníṣẹ́ àtúmọ̀ ṣé ẹ lè túmọ̀ àyọ̀ká sédè gẹ̀ẹ́sì ló dífá fún èṣù pàápàá tí kò fi ṣe ń túmọ̀ sí èdè kankan débi tá a máa túmọ̀ rẹ̀ sínú èdè gẹ̀ẹ́sì. mo rọ̀ gbogbo ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí kí wọ́n yé lo èṣù dípò sátán tàbí ṣe ìtọ́nù o torí kàdúrà yín ó lè bá a gbà ni bí ẹ bá ní kí ọlọ́run bògùn èṣù wí dípò kẹ́ni kọ́lọ́run bògùn sátánì wí àdúrà òun kò lè gbà rárá ìjẹnu níyà lásán ni tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. akífá mo ní kí ayé bá wọn dáṣà èṣù pòfo èṣù kò lè pòfo láyé níbí sátánì ló ń lò fo ohun àdánù. ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ọ̀wọ́n ẹ má ṣe bá wọn dáṣà tèṣù mọ́lẹ̀ o sátánì ni ẹ lè tẹ̀ mọ́lẹ̀ kì í ṣe èṣù ṣẹ́ ń gbọ́ ṣoṣo abẹ́ ń bẹ lórí èṣù tí ń kóná yanranyanran bí ènìyàn bá tẹ̀ mọ́lẹ̀ àbújá láti tètè débi tí èrè tí sọ̀kan ṣoṣo ni gbogbo ara olúwa rẹ̀ á sì dàbí iṣu nínú ebi ẹsẹ̀ mẹ́fà. ẹ̀yin ọmọdé wọ̀nyí mo bẹ̀ yín ẹ má ṣe bá wọn padà mọ̀dí òwe bí èṣù lágbára kò ní gbàlà mọ́ o. èṣù gbà wọ́n lánìkẹ́tu níbi tí ó padà tẹ̀dó sí ó gba Ọ̀rúnmìlà lẹ̀ láìmọye ìgbà ẹsẹ̀ Ifá tó fi ìdí rẹ̀ múlẹ̀ pọ̀ gan ni àní ẹ ó gbọ́ àwọn ẹsẹ̀ fáwọn yìí ní rẹpẹtẹ sátánì ló lágbára tí kò ní gbàlà kẹ́yà tètè ṣàtúnṣe nínú àká ọ̀rọ̀ tó bí awo bá kì fún ni ó di dandan kẹ́ni padà kì fáwo ni mo mọ̀ pé gbogbo yín lẹ ní ìbéèrè fún mi ẹ darí gbogbo rẹ̀ sínú kànnì ayélujára wọn yìí níbẹ̀ ni wọ́n ti dáhùn gbogbo ìbéèrè bá a ti mọ là ń dé ẹni tí ò gẹṣin ò gbọ́dọ̀ ṣe kùtùpàkùtùpà Fátósìn Akífákàndodo ni mò ń jẹ́ ààrẹ asùnyẹ̀rẹ̀ fún gbogbo ìlú Ògìjò ẹ̀bọra ọmọ tí ń gbórí afẹ́fẹ́ tako aṣebi ẹbí tí wọ́n ò já faya lólẹ̀ gbìn ẹ̀jẹ̀ àti ẹ̀mí Ọ̀rúnmìlà tí ò ṣe fìjà lọ ìpadàbọ̀ Àgbọnnìrègún tí ò ṣe dìgbòlù ọmọ bíbí inú ìṣàrà àfọ̀tàmọ́dì ni mí nílé Awẹ́rígbọlá tó dúró gbọ́fà bí ògiri gbígbẹ wẹ́wẹ́ owó làṣàdànù nílé tiwa egungun wa ló jà nígbàlẹ̀ tó tún máa ríwo dà káàkiri ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sórin ewì tó kí mi rìn tí inú yín sì ń dùn yùngbàyùngbà. ẹ̀yin ọmọ adarí oorun ó ṣe fẹ́ lò rẹ tó ní ìsìn ọwọ́ pariwo èṣù ní èṣù ní ìbò mo ti mọ̀ rí àti pé kí lọ́kàn èmi àti ẹ papọ̀ èmi èṣù èmi èṣù èèyàn èmi máa tó tẹ̀ èèyàn ṣe ni ṣètánì ló ṣí ọ ṣé bí mo sọ fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sórí lójú ẹ̀ wá rí báyìí eléyìí náà jẹ́ kọ̀ọ̀kan yín èmi èṣù mi èṣù ká ó Sàtánì ni máa ń ṣèkà. èṣù láàlú ojú oko ọgọrọgọrọ gbọjọ ń lọ láàrin ẹ̀pà sósòrí ẹ̀ láàrin èṣù mari ẹjọ ọmọ tẹpá òṣòdẹ káyé òkìkí ìgbò aláwọ̀ rìn alùlù ọ̀run tẹ̀tẹ̀ abisikisiki kọ̀kẹ́ ayé ìdúpọ̀ ọlọ́mọ òtáwàrà ọlọ́mọ òtáwàràwàrà dẹ́fẹ̀ àtọ̀nà wájẹ́ aládé ajẹ̀gbìn ìfà ajàgbàǹgbà ké sí wọn ajímútẹ̀ nígbà ooo àṣàwòrò wá agùnmọ̀nà má lọ òṣè gbirigidi òṣè girigidi òṣè girigidi jálà èṣù láàlú wọ̀lá ké sí a kì í dàràbà lókun ló jẹ́ ògbó sí àsíà àbí tí ẹlẹ́gbọ́tẹ̀ ni ẹlẹ́ni
olúfàǹfà àmú oníṣègùn tó ń tàdó àmú oníṣègùn tó ń tàdó kì í àgbà lẹ́sẹ̀ ní olóore òjókòó bí kìtìpèfà ọlọ́mọ ẹlẹ́gbẹ́ lọ́rùn ọ̀pẹ̀lú ó jẹ́ sọmi ní gbàgbọ́ ní amọ̀nà owó márìn ìdàndábìrìdá ọlọ́mọ ajé ìfọ̀rọ̀ gbé ní ọlọ́mọ ajé ìfọ̀rọ̀ gbé ní òkìkí ìgbò ọlọ́fin àjìlá èso ọ̀dàrà tó jẹ́ bìtán èso ọ̀dàrà tó jẹ́ dìtán tó tún wá pélé ìdíkalẹ̀ ẹlẹ̀ aládùn àzúre. èèpà èṣù o. Láròyè adóde o láròyè adóde. Láròyè adóde o láròyè adóde láròyè adóde o láròyè adóde àmọ́ tí wá àmọ́ òbí wá o àmẹ́pọ̀ wá àmẹ́yẹ wá o onílé orí ìta akéèpé ọwá jẹ́ wá. Láròyè adóde o láròyè adóde láròyè adóde o láròyè adóde àmọ́ tí wá àmọ́ òbí wá o àmẹ́pọ̀ wá àmẹ́yẹ wá o onílé orí ìta akéèpé ọwá jẹ́ wá. èso àtàrà àtúnkẹ́pẹ́ ọ́ o kó súré tètè wá jẹ̀ wá ládùú ògiri òkò wọ̀lá à ń kó bẹ̀rẹ̀ fún. ọ̀wọ́n ní sọ̀gbè wà lọ́rẹ̀ ẹgbẹ́sù wá o ìdí èṣù ń bì wà lọ́rẹ̀ ìdí èṣù wá òtúrú pọ̀n dàrà lọ́rẹ̀ pọ̀n dàrà wá sílé ayé o èṣù mi ajáró èṣù mi ajáró èṣù mi aláró èṣù mi ajó kòlúkòlú ajó ṣẹ̀kẹ̀rẹ̀ ìjókòó ojó bá rárá o ìjókòó ojó bá rárá eléyìí tó ojó bá jèrò wájú fún fátòsí akífà kan òdodo kí o wá fi owó kẹ́mi kí wọ́n fi lè gbogbo kẹ́ gbogbo wa lóde ṣàlàyé ebi ẹni bá kẹwẹ́ èṣù níwẹ̀ èṣù ń kẹ́ o èṣù akẹ́ dandan ni. èṣù akẹ́ dandan ni èṣù akẹ́ dandan ni ẹni bá méṣù ń kẹ́. èṣù akẹ́ dandan ni. àwa ti mọ̀ kẹ́ èṣù. èṣù akẹ́ wá. àwa mọ̀ kẹ́ èṣù. èṣù akẹ́ wá. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi láròyè tàrẹ bọ̀ o. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. láròyè tàrẹ wá. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. ire owó mò ń fẹ́ o. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. ire ọmọ mò ń fẹ́. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. àlàáfíà balẹ̀ ọ̀rọ̀ o. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. àwọn ajá lábògà àwòrí ọ̀tá àríwá fọ̀rùn mi làtẹ̀sù fẹ́ lọ fi relé ìyá rẹ̀ wọ́n ẹ̀bọ̀ làwọn ni kò máa mú ṣe ó tó gẹ́gẹ́ kó wá fi relé ìyá mi wọ̀n mí o ó tó gẹ́gẹ́ kó wá fi relé ìyá mi wọ̀n mí ajá lábògà àwòrí ọ̀tá láròyè tàrẹ bọ̀ o. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. láròyè tàrẹ wá. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. ilé owó mò ń fẹ́ o. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. ìwọ̀n mò ń fẹ́. tàrẹ ṣàṣà tàrẹ wá fún mi. èṣù tó lajẹ o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o kájẹ wá bá mi gbé o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o kájẹ wá bá mi gbé o èṣù tó lajẹ 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 o kájẹ wá bá mi gbé o èṣù tó lajẹ o. èṣù tó lajẹ o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o èṣù tó lajẹ o kájẹ wá bá mi gbé o èṣù tó lajẹ o. kájẹ wá bá mi gbé o. bàbá mi lùsì àtẹ̀mọ́lẹ̀ oyíbiri
ó yí gbirigbiri amú erin jolúwo amẹ́fọ̀n jápé nà amúnà kíbọ̀ lọ́jọ́ àfijọ́ olórí anílù nífẹ̀ẹ́ lọ́jọ́ tí ìyá jẹ́kú ló tún fẹ́ ilé lọ́jọ́ tí ìyá jẹ́kú ló tún fẹ́ ilé o ajé kò sí nílé èmi wọn lájọ báwọn sì kú ìyájé èmi wọn lájọ mẹ́rin jolúwo èmi wọn lájọ mẹ́fọ̀n jápé nà èmi wọn lájọ múnà kíkan bọ̀lọ̀ jọjọ lórí onílù nífẹ̀ẹ́ ìgbà tí ajé dé ajó níta ló sì yá òun ajé níta ló sì yá òun mo lè wí wọn lájọ sìnkú ìyá rẹ̀ ajé ní ẹni tó bá sìnkú ìyá ẹni là ń wọlé rẹ̀ dúpẹ́ ajé ooo ajé wá wọlé mi dúpẹ́ kí n rí ọmú sògùn kí n rí ọmú ṣe dẹ kí n rí ọmú sọlọ gìnìgìnì kí n rí ọmú sọlọ gìnìgìnì aṣọ òde àjà owó ìyálẹ̀ súnkẹ́ gbogbo ara ní sẹ́fúnsẹ́fún fi ń sẹ́fún ajé ooo ògo mi di ọmọ ẹlẹ́wùjì ẹnìkan ṣoṣo ni mo pè ìgbà ẹni kó máa jẹ́ mi ire olórúkọ méjì ire nílé ń jẹ́ kí jáde àìlú ooo kì í jáde àìlù irú ọmọ olùgbò kò ní jáde àìlù láyé ń bí kò sí ibi tí ọwọ́ ìjẹni ò tó èṣù kó lọ rèé kórè ajé ti wá wá fún wa ẹ̀fọ̀n ló ní kí ẹ̀fọ̀n rẹ̀ ajé ká òbí àtẹ̀jẹ́ kí owó tẹ̀lẹ̀ lọ́dọ̀ gbogbo wa èṣù tó lájé o èṣù tó lájé o èṣù tó lájé o èṣù tó lájé o kájé wá bá mi gbé o èṣù tó lájé 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 o kájé wá bá mi gbé o èṣù tó lájé o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. ẹ̀yin àgbàlagbà òde o gbogbo wa láwùjọ bèṣù o. ẹ̀yin àgbàlagbà òde o gbogbo wa láwùjọ bèṣù o. ìdí làwọn gbó kádìfà fèsì ọ̀dàrà lọ́jọ́ ọjọ́ kìíní ó ṣàwọ́ lọ sóde ìṣẹ́nu mo gbé lọ́jọ́ ayé wọn fọ́ bí gbá ó lálá dànù yàwó ó fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí ọwọ́ aṣọ lèṣù bá ń gbénu lẹ́nu àdó ire sí wọn láyé wọn bá tò láyé wọn kún gẹ́gẹ́. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn. àwọn ọmọ kéékèèké o èṣù dára la ó máa sìn o. ẹ̀yin àgbàlagbà òde o gbogbo wa láwùjọ bèṣù o. ẹ̀yin àgbàlagbà òde o gbogbo wa láwùjọ bèṣù o. èṣù aṣẹ́gun fún mi èṣù aṣẹ́gun fún mi bọ́tà gba wájú gbẹ̀yìn yọ. èṣù aṣẹ́gun fún mi. bọ́tà gba wájú gbẹ̀yìn yọ o. èṣù aṣẹ́gun fún mi. àwọn yan kí àborí kúkú àríwá fèsì ọ̀dàrà ó ń bẹ nígbàtẹ̀ mú ogun ọmọ aráyé ẹbọ làwọn ni ó ṣe kó lè bá ṣẹ́gun ó gbẹ̀bọ níyàbẹ̀ orúbọ. èṣù aṣẹ́gun fún mi èṣù aṣẹ́gun fún mi bọ́tà gba wájú gbẹ̀yìn yọ. èṣù aṣẹ́gun fún mi. bọ́tà gba wájú gbẹ̀yìn yọ o. èṣù aṣẹ́gun fún mi. àfi ṣọ́nṣọ́ abẹ́ làlùkò lórí ẹrù o. àfi ṣọ́nṣọ́ abẹ́. làlùkò lórí ẹrù o. àfi ṣọ́nṣọ́ abẹ́. làlùkò lórí ẹrù o. àfi ṣọ́nṣọ́ abẹ́. àwọn kámú gbẹ́gì kan gbẹ́gì o. kámú gbẹ́gì kan gbẹ́gì kámú di àjà méjì kábí kanra wọn gbẹ́gì gbẹ́gì gbẹ́gì. dífá fẹ́sọ̀ ọ̀dàrà tọ́mọ aráyé dẹrù bílẹ̀ lé lórí ẹ̀bọ̀ làwọn ni ó ṣe. ọ̀dàrà kò lórí ẹrù o. àfi ṣọ́nṣọ́ abẹ́. làlùkò lórí ẹrù o. àfi ṣọ́nṣọ́ abẹ́. làlùbàrà májẹ̀rẹ́jọ. làlùbàrà májẹ̀rẹ́jọ. làlùbàrà májẹ̀rẹ́jọ. làlùbàrà májẹ̀rẹ́jọ. alágbára lè sọ dára o. làlùbàrà májẹ̀rẹ́jọ. làlùdákun jẹ́ kí n lówó. làlùdákun jẹ́ kí n lówó. làlùdákun jẹ́ kí n bímọ. làlùdákun jẹ́ kí n bímọ. làlùdákun jẹ́ kí n kọ́lé. làlùdákun jẹ́ kí n kọ́lé. alágbára lè sọ dára o. làlùbàrà májẹ̀rẹ́jọ. alágbára lè sọ dára o. làlùbàrà májẹ̀rẹ́jọ. alágbára lè sọ dára o. làlùbàrà májẹ̀rẹ́jọ. mayatẹ sátani mọ́lẹ̀ o mayatẹ sátani mọ́lẹ̀ o. alágbára láì ní bẹ̀là ń wò.
sátánì mọ́lẹ̀ o máa tẹ sátánì mọ́lẹ̀ o. alágbára láìní gbàlà ń wó tẹ́ mọ́lẹ̀ o. Èṣù máa ń bì ọ̀gọ̀rọ̀ 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 Èṣù máa ń bì ọ̀gọ̀rọ̀. ọ̀gọ̀ngàn làgàn ọ̀gọ̀ngàn làgàn láàróyè ọ̀gọ̀ngàn làgàn láàlú ọ̀gọ̀ngàn làgàn ó ń yọ lọ ọ̀gọ̀ngàn làgàn láàróyè ọ̀gọ̀ngàn làgàn láàróyè ọ̀gọ̀ngàn làgàn láàlú ọ̀gọ̀ngàn làgàn láàlú. ọ̀gọ̀ngàn làgàn. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́ mo ti wá dúpẹ́ mo gbọ́rẹ́ Èdùmàrè mo dúpẹ́ ayọ̀ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. Èdùmàrè mo dúpẹ́ ayọ̀ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. gbogbo irúnmọlẹ̀ mo dúpẹ́ ayọ̀ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. Ìsàmì sí Ìsà Òṣọlá. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹ ṣé gan ni ẹ̀yin òbí mi. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹ kú kíkẹ́ tẹ̀kẹ́ mi. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹ̀yin ẹ̀gbọ́n mi àbúrò mi. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo tìlú Ògìjò. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. gbogbo awo Ìṣàgámù. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo Rẹ́mọ lápapọ̀. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo tìlú Ìbàdàn. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. mi ò jẹ́ gbàgbé wọn ní Ìṣàrà o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ènìyàn Akífá kan òdòdó. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. gbogbo yín pátá ni mo kí. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo tìlú Ọ̀yọ́ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo tìlú Òṣogbo. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo tìlú Jàgbó. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. babaláwo nílé Ògo. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. àwọn orúbọyè lábẹ́òkúta. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. Èdùmàrè ní ìyàbẹ̀hún. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ọ̀sẹ̀ méjì nílùú Ògìjò. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. lọ́sibù nílùú Ògìjò. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. gbogbo ẹgbẹ́ Ifáṣọ̀rẹ́. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. gbogbo ẹgbẹ́ Ẹ̀dúnlọ́ba. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹgbẹ́ Àdìfowó Ifáṣọlá. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹgbẹ́ Yọ̀dà wá papọ̀ o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. IPU tìlú Ìbàdàn. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ mi ẹ ṣeun gan o. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. onílù ni mò ń dúpẹ́. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́ mo wá dúpẹ́ mo gbọ́rẹ́ mo ti wá dúpẹ́ mo gbọ́rẹ́ Èdùmàrè mo dúpẹ́ ayọ̀. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. Èdùmàrè mo dúpẹ́ ayọ̀. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́. Èdùmàrè mo dúpẹ́ ayọ̀. mo wá dúpẹ́ mo gbọ́rẹ́.